Ẹ káalẹ́ gbogbo ọmọ káàrọ̀ oòjíire sí ní ìwà ló ń kí yín bí báyìí. Ẹ wò ilẹ̀ ti ṣú mọ̀ pé ilẹ̀ ti ṣú. Àmọ́ ẹ wò ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n gẹ́gẹ́ bí ìyálé ṣe máa ń sọ lórí Òtítọ́ TV rédíò. Ìyálé máa jáde ní ọ̀la. Máa rí tó máa tún bá wa sọ àwọn ọ̀rọ̀ tó ṣe pàtàkì. Àmọ́ àwọn ọ̀rọ̀ tá fẹ́ sọ lálẹ́ yìí o. Tí mo kàn fẹ́ sọ níwọ̀nba òun ni eléyìí o. Wọ́n ti pa wá o, ẹ gbà 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 wá o, gbà wá o. Pípariwo kò lè gba ẹ̀mí lẹ̀. Ẹ jẹ́ ká gbégbèsè tó múnádóko. Gbogbo ẹ̀yin baálé tẹ́ wà nílé, ẹ pera yín papọ̀. Àwọn ọ̀dọ́ ẹ kó wọn papọ̀. Tẹ́ bá lè ró wọn ní agbára, tẹ́ bá ní ẹ ṣe o. Tẹ́ bá ní nǹkan kan àdáni nǹkan bẹ́ẹ̀, tẹ́ bá ní ẹ ṣe ẹ jọ̀ọ́ o. Àrọ̀ yín. Àsìkò táwa yìí o, ọ̀rọ̀ ariwo kọ́ ló wà nílẹ̀ o. Ìgbésẹ̀ ni o. Ìgbèríko sí gbèríko. Abúlé sábúlé. Agbègbè sí agbègbè. Àdúgbò sí àdúgbò. Òun ni kókó ọ̀rọ̀ báyìí o. Ṣé ń gbọ́ mi? N tó yẹ ká ṣe nìyẹn o. Ẹ̀yin ọmọ káàrọ̀ oòjíire. N tó wà nílẹ̀ ti kọjá pé ká kàn máa wò. Ẹ wò wọ́n tó pa èèyàn kan, wọ́n pa ọmọ onídàáfó tó ń kọ̀ńdọ́kítọ̀. Wọ́n pa yẹn lénìí ní Mọ́wọ̀, Badagry. Gbogbo wa dẹ̀ ń wò. Ẹ wò ṣé a fẹ́ràn ara wa ni? Àwọn Fúlàní ẹ rí pé wọ́n dúró papọ̀, wọ́n dẹ̀ ń dúró tira wọn. Wọ́n lé wọ́n dẹ̀ pa torí màálù wọn. Kò yẹ kó gbé màálù wọ àárín ìlú. Àbí kìí ṣe bẹ́ẹ̀? Ṣé tá bá lọ ṣí bí apalọ̀ lọ́dọ̀ wọn, ṣé àwọn àgbà? Ṣé wọ́n máa gbà ká ṣí àbí wọ́n á wo, wọ́n á pàdé, wọ́n á wo, wọ́n á kó àwọn ọmọ wa sẹ́wọ̀n? Kí ni àwọn ẹ wò ẹ gbàgbé àwọn òṣèlú, ọ̀jẹ̀lú ni wọ́n. Ẹ gbàgbé àwọn gómìnà, ẹ gbàgbé gbogbo àwọn yẹn owó àwa ọmọ onílù ló kù sí lọ́wọ́ báyìí. Ẹ wò mi ò ní sọ̀rọ̀ púpọ̀ jù eléyìí lọ. Mo fẹ́ kí gbogbo wa lọ rò. Ọ̀rọ̀ pé à ń pariwo kò sí ń bẹ̀ mọ́ nsìn. Ìgbésẹ̀ wo la fẹ́ gbé láti pèsè ìdáàbòbò fúnra wa? Àwọn arábí ti wà nínú gbogbo igbó wa. Tá bá tètè ya gbé ìgbésẹ̀ lápapọ̀ wa, ẹ jẹ́ ká ṣe ètò ìdáàbòbò tí a mọ̀ ní èdè Gẹ̀ẹ́sì sí Community Action Plan Against Terrorism, CAPAT. Community Action Plan Against Terrorism, CAPAT. Ìgbésẹ̀ wo lẹ máa gbé? Ẹ yé jẹ oúnjẹ àwọn Fúlàní yìí. Ẹ bẹ̀rẹ̀ àwọn àgbẹ̀ wa. Ẹ jẹ́ ká ṣètò ìdáàbòbò fún wọn kán lè máa lọ sí kókó máa bọ̀. Ká máa jẹ oúnjẹ tilẹ̀ wa. Ẹran ọ̀gbẹ́ tẹ́ bá máa jẹ, tẹ́ bá fẹ́ jẹ ẹran, ẹ jẹ ẹran ọ̀gbẹ́. Èwo ni kẹ́ máa jẹ ẹran tó ń bá sùn. Èwo ni ẹ yé jẹ màálù mọ́. Ògúnfe wà ń bẹ, àgùntàn, ẹdìyẹ, àwọn ẹran ọ̀gbẹ́ ẹ lè jẹ yẹn. Ehoro, ẹ wò ọ̀pọ̀ ọ̀rọ̀ kò ká gbọ̀n. Mi ò fẹ́ jáde kí n máa sọ̀rọ̀. Nísìn àsìkò táwa yìí kò yẹ kí mo ti sọ ẹyẹ máa dárìn mọ́. Ẹ jẹ́ ká máa dúró lápapọ̀ wa. Méjì ó pé kéré jù méjì. Tá bá lè dúró mẹ́wàá. Torí ara bí wọ́n ń ṣọ́ wa lọ́wọ́ lẹ́sẹ̀. Àwa láti bẹ̀rẹ̀ sí ṣọ́ wọn nínú àdúgbò wa. Ẹ gbàgbé àwọn gómìnà wọn ní sọ̀rọ̀ kankan lórí kìíní. Ọwọ́ wa ló kù sí. Torí náà mo ti sọ ń sìn ìdáàbòbò ní kókó ọ̀rọ̀. Tá a bá pèsè ìdáàbòbò a lè gbòmìnira. Tá a bá pèsè ìdáàbòbò ní agbègbè sí agbègbè, abúlé sábúlé, ìgbèríko sí gbèríko, àdúgbò sádúgbò, títì sí títì, ìpínlẹ̀ sí ìpínlẹ̀. Tá a bá ti lè pèsè ètò ìdáàbòbò fúnra wa, àti gbòmìnira o. Àti ìgbà òmìnira. Àríjù báyìí lọ. Ọ̀rọ̀ náà tí ẹ ń dùn mí. Kọ́lọ́run fọ̀run kẹ́ ọmọ onídàáfó tó pa ń sìn yẹn kọ̀ńdọ́kítọ̀. Kọ́lọ́run fọ̀run kẹ́. Àmọ́ ṣé bá ṣe máa wò rí? Ẹ wò ọ̀rọ̀ pé ká kàn máa sunkún, ká kàn máa pariwo kò jẹ́ nǹkan kan, gbé nǹkan kan jáde. Ẹ jẹ́ ká ṣètò yẹn sí. Ìgbésẹ̀ yẹn ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan báyìí, abúlé kọ̀ọ̀kan, agbègbè kọ̀ọ̀kan. Ẹ bẹ̀rẹ̀ sí ní ṣètò yín láàrin gbogbo ara yín. Ẹ má kàn máa wò. Ẹ bẹ̀rẹ̀ sí ní ṣètò ìdáàbòbò. Ọwọ́ gbogbo yín ló wà. Tẹ́ bá ṣètò ìdáàbòbò yẹn, ẹ ti sọ fún ara yín pé ẹ ti dúró tán pé òmìnira yín ti dé nìyẹn. Àwọn Fúlàní àwọn náà ń kó sínú àmì náà ń wá pa wá. Àwọn náà ẹ wò ẹ jẹ́ ká máa lọ. Sọ́nà mi yẹ yín. Ẹ àríjì báyìí lọ àsọ̀rọ̀ níta.